ṣé Aláàfin of Yorùbá land ní Seyi Makinde fi ọwọ́ adé jẹ ni àbí Aláàfin Ọ̀yọ́? Ó mà ti ń pọ̀ ju ọjọ́ mélòó ló dórí ipò tó jẹ́ pé wàhálà ní ojoojúmọ́. Ọjọ́ tó ti fi Gani Adams di Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá là èèyàn mélòó ló gbé fò, ogun mélòó ló lọ́jà, ibi mélòó ló Kakanfò ẹ̀ síta lórí ti ẹ̀rọ. Aláàfin ṣòye ò nílẹ̀ Yorùbá ò mú mọ̀ pé. ẹ̀yin èèyàn wa kàyéfì rèé o, ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ tí ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára ní wòlíì Násírì wọ́n jáde o, kódà wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Kódà àwọn ìtàn tí ọ̀pọ̀ èèyàn ò mọ̀ wòlíì Násírì sọ o. Òwe ẹ̀ bàbá wọn ní bọ́mọ ò bá bá tàn yóò bá àrọ́bá o, àrọ́bá ní bàbá àtàn. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́n tí wòlíì Násírì tó sọ nípa ọba Aláàfin Ọ̀yọ́ nínú fọ́nrán yìí, àti pé kí ló fa ohun tó jẹ́ kí wòlíì Násírì ó jáde kó sọ irú àwọn ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ nínú fọ́nrán yìí. ẹ̀yin èèyàn ẹ má jẹun gbà yín lákòókò. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò wa. Ó ní kinní kan bí aago báyìí tí àwọn olóyìnbó ń pè ní notification bell. ẹ fọ́ tẹ aago nǹkan lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé. ẹ share fọ́nrán yìí kó kan ọmọdé, kó kan àgbà, kó kan ọkùnrin, kó kan obìnrin. ẹ wo ẹ má jẹun gbà yín lákòókò. ẹ wá lọ gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀ kì í sínú fọ́nrán yìí o. àṣírí tí wòlíì Násírì yìí tú nípa ọba Aláàfin Ọ̀yọ́ àti eléyìí tó ti jẹ tẹ́lẹ̀ gan, gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́. ẹ má jẹun gbà yín lákòókò. àti pé kí ló sọ nípa ọba Ọ̀ọ̀ni Ifẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́. Àwọn ọmọ Ọ̀yọ́ máa bínú ṣe tí mo sọ pé kò yẹ kí n pa ìtàn yẹn, bọ́tí ìtàn yìí nígbà tọ́rọ̀ ti ń délé a máa pa ìtàn táwọn bàbá ńlá wa fún wa lẹ́ẹ̀kankan o. Gbogbo ilẹ̀ Yorùbá ló ní táìtù, Ọ̀yọ́ nìkan ni ò ní táìtù ọba tí wọ́n ajá kí oyè yẹn pé Aláàfin kí náà pè láláàfin. À ń paná kí náà kú, òun dáná míì sílẹ̀. ẹ wo àwọn èèyàn tó ti tún ṣẹ̀ ní ìsìn báyìí, ó ṣẹ̀ṣẹ̀ dórí kòkò tí ìpọ́dún, ẹ wo wàhálà tó ti kírètì fúnlẹ̀ Yorùbá. It is well. Mo dẹ̀ bẹ̀ Seyi Makinde bóyá ẹ pa ìtàn tó rọ̀ǹgì fún ọ̀wọ́ adé pé Aláàfin of Yorùbá land lẹ fi jẹ. ẹ jẹ́ kó mọ̀ wípé Aláàfin of Ọ̀yọ́ lòún jẹ o, kì í ṣe Aláàfin of Yorùbá o. Ìwọ ni ti supremacy. Ẹni bá ti lé mi ṣé ìwọ ló máa sọ pé ìwọ ló jù? Iṣẹ́ rere yín ni kẹ́ fi mà pé ẹ jù. Ìgbà tí bàbá wa Ọ̀ọ̀ni fífẹ́ dé orí ipò, ó mẹ́sọ̀ pé gbogbo wàhálà tó wàhálẹ̀ kó ń parí ẹ̀, ìwọ nígbà ó tún bẹ̀rẹ̀ ìjà wọn. Ṣé Aláàfin of Yorùbá land ní Seyi Makinde fi ọwọ́ adé jẹ ni àbí Aláàfin Ọ̀yọ́? Torí pé ní ọjọ́ tí mo ti dáyé, bàbá mi náà dẹ̀ lò 94 years láyé. Láti ìgbà tí mo ti délé ayé, ìtàn táwọn bàbá wa pa fún wa ni pé Aláàfin of Ọ̀yọ́ là ń gbọ́ látọjọ́ tí ayé ti dáyé. Mi ò gbọ́ Aláàfin of Yorùbá land rí. Ṣé gómìnà Seyi Makinde sí Aláàfin of Yorùbá land ló jẹ́ ní àbí Aláàfin of Ọ̀yọ́? That is my question tí mo ń bi gbogbo ọmọ Ọlọ́run àti gbogbo ọmọ Yorùbá. Ìyẹn ìkíní. Èkejì, eléyìí tí Aláàfin of Ọ̀yọ́ wá dé, mo fẹ́ kí Aláàfin of Ọ̀yọ́ ọwọ́ adé kó gbọ́ eléyìí kó tó di pé wọ́n ìbòsí ẹ̀ lé gbogbo Ọ̀yọ́ lérí tí wọ́n fi jọba. Ṣé ó mọ̀ pé òun àtàwọn kan ló jọ dùn pẹ̀lú àṣìṣe ojoojúmọ́ tó ń ṣe yìí? Kí ló fẹ́ kí àwọn wọ̀nyẹn, kí ló fẹ́ ká máa sọ? Ṣé kìí ṣe pé ó fún wọn ní oore ọ̀fẹ́ láti máa yọ gbogbo àwọn tó dúró tì ní ìsìn? Nọ́mbà 3,
ipò Aláàfin of Ọ̀yọ́ ṣé ká pé bàbá wa Ọ̀wádé ní Olúwo second ni àbí kí ni ká pè é? Ṣé torí pé àwọn ọ̀rọ̀ tí a ń sọ sí Aláàfin Ọ̀yọ́ nìsín lórí mídíà ó ti pọ̀ jù. Ṣé Olúwo second ni? Ẹ jẹ́ ká bẹ̀ bàbá wa Ọ̀wádé kó ṣe pìtù pẹ̀lẹ́ torí pé ó mà ti ń pọ̀ jù. Ọjọ́ mélòó ló dórí ipò tó jẹ́ pé wàhálà ní ojoojúmọ́? Ẹ máa súnmọ́ ẹ̀yin gbogbo ọmọ Ọ̀yọ́ nílé lóko. Ààrin mo fẹ́ sọ̀rọ̀ yìí kó má jà pé èjìnú àbí ẹ̀rí ní ọ̀nà ìgbéraga. It is well. Torí ọmọ Yorùbá ni mímí ò gbọ́dọ̀ la ẹnu tán. Bí ẹnikẹ́ni bá jẹ oyè ní ìlú ẹ̀, kódà k'Olúbàdàn fi èèyàn jẹ Arọ̀lóyè of Yorùbá land, kí Déjì of Àkúrẹ́ ó fi èèyàn jẹ Mobọ́bagúnwà of Yorùbá land, èwo ló kan kí Èwú of Adó fi èèyàn jẹ Olówó Ládìgbòlú of Yorùbá land, èwo ló kan ẹni ọba níbẹ̀? Ṣé bóyè lásán ni? Ìwọ náà dẹ̀ tó wòye tiẹ̀ wá tó fi jẹ́ látọjọ́ tán ti fi Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, èèyàn mélòó ló gbé fò? Ogun mélòó ló lọ jà? Ibi mélòó ló Kakanfò ẹ̀ síta lórí tiẹ̀ rò? I don't see all this. I think Ọ̀wádé, our father, royal father, is a man with educated person. Eléyìí mà bó bá jẹ́ ṣe ni wọ́n ń tì í, Ọlọ́run máa ṣèdájọ́ àwọn tó tì ó. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn kan ló ń dáná àṣìṣe tì í, Ọlọ́run máa gbé ogun yẹn lé o. Ẹ jẹ́ kí Aláàfin of Ọ̀yọ́ àti gbogbo ọmọ Ọ̀yọ́ gbọ́ ká. Eléyìí mi ò ní ṣaláì sọ torí ìtàn tí mo bá tó lóòótọ́ ni. Aláàfin of Ọ̀yọ́, Aláàfin tá ń pè yìí kì í ṣe oyè Ọ̀yọ́. Aláàfin ṣe oyè Ọ̀yọ́. Ọ̀yọ́ kà lọ Aláàfin gẹ́gẹ́ bí táìtù oyè. It's not title. Kí ni ó pè ní ìtumọ̀ Aláàfin? Gbogbo ọba aládé orí ni tó bá ti wà tó ti ní ààfin ni wọ́n ń pè ní Aláàfin. Déjì of Àkúrẹ́ Aláàfin ni ó torí ó ní ààfin. Èwú of Adó láàfin. Ọba Ẹdẹ ó láàfin. Gbogbo ìtumọ̀ ààfin ni ibi tí a yà sọ́tọ̀ ní ìlú torí adé ń gbé. Tó Aláàfin ṣoyè, ìgbà tí Aláàfin dẹ̀ máa jẹ́ Aláàfin, àlejò ló mórúkọ yẹn wá sáyé, kì í ṣe pé bóyá ó dídì jẹ́ táìtù. Ọ̀yọ́ ajá kí ẹ̀ láti fi ṣe táìtù ni. Ìgbà táwọn ará ìlú òyìnbó, àwọn tó kó wa lẹ́rú tí wọ́n wá sọ́yọ́ ní ìgbà yẹn, gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́, ìlú Ọ̀yọ́ jẹ́ ìlú tó ní àwọn akíkanjú alágbára, àwọn baálẹ̀. So ẹnìkan ṣoṣo nínú wọn, òun ni Aládìgbòlú kínní ọba láti fọbájọba Aláàfin Ọ̀yọ́, ọ̀rọ̀ ajẹ́lẹ̀ pàtàkì. So nígbà yẹn ni bí àwọn àlejò bá ti dé ní ìlú Ọ̀yọ́, nígbà wọn á sọ pé ẹ pẹ̀lẹ́, talẹ̀ béèrè wọn ní àwọn ń lọ sí ọ̀dọ̀ ọba ní ààfin. Bí Aláàfin ṣe wá sáyé nìyẹn, torí gbogbo àwọn tó wà nígbà yẹn baálẹ̀ ni nígbà náà. À ń lọ sọ́dọ̀ ọba ní ààfin. Tá a bá dẹ̀ dé ìlú,
ààfin jẹ́ ibi tá a fi ń jíwèé ọ̀nà fún àlejò nílẹ̀ Yorùbá pé ibi tí orí adé wa ń gbé leléyìí. That is just simple. Aláàfin ṣe title, it's not your title. Aláàfin túmọ̀ sí gbólóhùn tá a fi ń jíwèé ọ̀nà fún àlejò pé ibo ni ọba yín gbé o, ó wà ní ààfin o. Palace is for all king. Gbogbo ọba tó bá ti ní ààfin tó ti dé adé lórí, òun ni Aláàfin. Though Aláàfin has no title, it's not a title that we are recognizing nílẹ̀ Yorùbá ní tálẹ̀. It's just oníkòkó of kòkó, aláta of ata. Ibi tí a ti ẹni tó that is mo ti àti ẹ̀rí nínú àwọn kìnnì cassava palace, Ile palace. Aláàfin nìyẹn, ìtumọ̀ Aláàfin. I'm sorry to say that mo mọ̀ pé ilé máa bí àwọn èèyàn nú torí kò yẹ kí n gbé sí gbangba. But Aláàfin is not oyè, it's just nílẹ̀ Yorùbá o, ibi tí ọba ń gbé tá a fi ń jíwèé ọ̀nà fún àlejò. Ibo ni ẹ ń lọ? Wọ́n láwọn ń lọ sí ààfin ọba. Àwọn òyìnbó tí wọ́n wá ní ìgbà yẹn ládé lọ́yọ̀, ibo ni ẹ ń lọ? Ẹ máa lọ sọ́dọ̀ ọba ní ààfin. Bí Aláàfin ṣe wá sáyé nìyí. Gbogbo ìlú tó bá ti ní ọba ní Aláàfin. Aláàfin tá a dẹ̀ ń pè Aláàfin of Ọ̀yọ́ ni láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Kì í ṣe Aláàfin of Ògbómọ̀ṣọ́, kì í ṣe Aláàfin of Ìbàràpá, kì í ṣe Aláàfin of Ìbàdàn. Ọ̀yọ́ ní agbára rẹ̀ mọ́ ní ìtọ́lẹ̀ wa mọ̀ bóyá lè jẹ́ Aláàfin of Ìwó, but Aláàfin of Ọ̀yọ́ ni ẹ ṣe pẹ̀tẹ́ kùtù o. Gbogbo ọmọ Yorùbá gbogbo wa ń sọ pé a fẹ́ dìkan. Eléyìí ti fẹ́ le jù o, eléyìí ti fẹ́. Aláàfin ṣoyè ò nílẹ̀ Yorùbá o. Mo mọ̀ pé àwọn ọmọ Ọ̀yọ́ máa bínú ṣe tí mo sọ pé kò yẹ kí n pa ìtàn yẹn, but ìtàn yìí nígbà tọ́rọ̀ ti ń délé a máa pa ìtàn táwọn bàbá ńlá wa fún wa lẹ́ẹ̀kankan o. Aláàfin ṣoyè o. Aláàfin túmọ̀ sí where a king is staying in the town. That is all. And gbogbo ọba tó bá ti ní ààfin ni Aláàfin. Gbogbo ọba ààfin ni palace. Aláàfin ni ẹni tí orí adé ti ń gbé ààfin. Àwùjalẹ̀ Aláàfin ni. Aláké Aláàfin ni. Olúbàdàn Aláàfin ni. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Aláàfin ni. Gbogbo ilẹ̀ Yorùbá ló ní táìtù. Ọ̀yọ́ nìkan ni ò ní táìtù ọba tí wọ́n ajá kí oyè yẹn pé Aláàfin. Kí ni wọ́n pè l'Aláàfin? Àìmọye shopping tí wọ́n máa ń pè ní cassava palace, cocoa palace, ìkankan palace. That is just a meaning of Aláàfin now. Kí ni kábíyèsí wá fẹ́ máa fi gbogbo orí àwa ọmọ Yorùbá máa gbá tó fẹ́ máa jẹ́ ká máa sọ nǹkan tí ò dáa, àwọn nǹkan tó lè dá wàhálà sílẹ̀? It is done. Ẹ jẹ́ kí a súnmọ́ Aláàfin kó má dá wàhálà ilẹ̀. Tóun àti Ọọ̀ni bá dẹ̀jọ gbàyàwó ara wọn kí wọ́n lọ sẹ́tù, kólúkúlùkù mú ìyàwó fún ara rẹ̀ torí eléyìí ti pọ̀jù fún wọn. Tó bá jẹ́ wọ́n jọ gbàyàwó ara wọn ni kí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀, àbí kí wọ́n ní nǹkan míì tán ń jà sí ìsàlẹ̀. This is too much for them. This is too much. And ọ̀pọ̀lọpọ̀ gbogbo ohun tí Aláàfin ṣe yìí ó fẹ́ jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ ẹ̀gàn sí ipò kan láàárín àwọn àyè ọba tó ní agbá nílẹ̀ Yorùbá. Kí ni wàhálà? À ń paná kíná kú, òun dáná míì sílẹ̀. Ẹ wo àwọn èèyàn tó ti tún ṣẹ̀ ní ìsìn báyìí, ó ṣẹ̀ṣẹ̀ dórí kòkò tí ìpọ́dún. Ẹ wo wàhálà tó ti kírètì fúnlẹ̀ Yorùbá. It is well. Mo dẹ̀ bẹ̀ Seyi Makinde, bóyá ẹ pa ìtàn tó rọ̀ǹgì fún Ọ̀wọ́ Adé pé Aláàfin of Yorùbá land lẹ fi jẹ. Ẹ jẹ́ kó mọ̀ wípé Aláàfin of Ọ̀yọ́ lòún jẹ́ o, kì í ṣe Aláàfin of Yorùbá o. Agbára rẹ̀ kò dé Ìbàdàn.
agbára rẹ̀ kò dé Ògbómọ̀ṣọ́, agbára rẹ̀ kò dé Ẹdẹ, kò dóṣogbo, kò kọjá Ọ̀yọ́ rẹ̀. Ìmú gbogbo Ọ̀yọ́ náà pápá àwọn ọba kan wà ńbẹ̀ tí ò tágbára rẹ̀ kò láṣẹ lórí ẹ̀. Kí Ọlọ́run pé ó ràn wá lọ́wọ́. Ayé ojú ti là, olúkúlùkù ti máa yé ẹ̀. Ìwọ ni ti supremacy. Ẹni bá ti lé mi, ṣé ìwọ ló máa sọ pé ìwọ ló jù? Iṣẹ́ rere yín ni kẹ́ fi mà pé ẹ jù. Ìgbà tí bàbá wa náà fífẹ́ dé orí ipò, ó make sure pé gbogbo wàhálà tó wàhálẹ̀ kó ń parí ẹ̀, ìwọ nígbà ó tún bẹ̀rẹ̀ ìjà wọn. Bàbá wa ní Ọ̀jájá ó lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba, àwọn tó tẹ̀yẹ kó lọ sọ́dọ̀ rẹ̀, ìwọ dé nìsí báyìí ó bẹ̀rẹ̀ wàhálà. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o. Thank God, Olúwa ti sọ tẹ́lẹ̀ pé nǹkan méjì ló máa gbéjọba ẹ̀ ṣubú: ìgbéraga àti àjòjì obìnrin. Ọlọ́run ò délé sọ kó lóun ọ̀ṣọ́ bẹ́ẹ̀ má, ṣùgbọ́n ìran búburú ò ní ṣẹlẹ̀ lórí o. Ọlọ́run á dì ọ́ mú gbogbo ogun tó bá ń jà ọ́ nínú ẹ̀mí nínú ara. Ọlọ́run á bá wa ṣẹ́ ogun yẹn. Gbogbo ilẹ̀ Yorùbá yóò dáa fún wa o. Àánú Ọlọ́run á máa bá wa sọ̀rọ̀. Gbogbo wa pátá tí a bá dẹ̀ rí ibi tí mo ti sọ̀rọ̀ tó dàbí pé ó fẹ́ bí yínú, ẹ má bínú, torí Ọlọ́run yóò wà pẹ̀lú everybody wa. Mi ò bú ẹnì kankan, mi ò kẹ́ ẹnì kankan, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣayé rẹ̀. Èmi jù ọ̀wọ́ jù ọkọ ni wọ́n fi ń ṣe ilé ayé. Ohun tí o bá gbé ilé ayé ṣe la fi mọ̀ ẹ́ pé àgbà ni ẹ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Thank you. God bless you.